tí wọ́n lọ ń bá Madam TNT fún obìnrin. Let those pastors know that life is not balanced. Ṣé àbáyé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ yẹn kì í ṣe wípé àwọn ìyàwó wọn fi yọ̀bù jẹ wọ́n fẹ́ tèsì variety ni wọ́n fẹ́ ní variety of òbò ni kì í ṣe wípé ìyá ń dídí fi yà jẹun. A rí pé pre-recorded tí mo ṣe yẹn náà mo ṣàlàyé ẹ̀ síbẹ̀. Mi ní àwọn tíyàwó máa jẹ́ wà because mo understand the female gender pé obìnrin bá ti mọ̀ pé òun nìkan ló wọ́n wà níbì kan tàbí tí agbára rẹ̀ kórópọ̀n rẹ̀ bá ti wà lọ́wọ́ obìnrin tàbí tí yes or no ayé ẹ̀ ń bẹ lọ́wọ́ obìnrin orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè fi mórí bọ́. Mo understand the fact ní ìyàwó wọn ọmọ fìyà jẹ àmọ́ kì í ṣe gbogbo wọn ẹlòmíì kan fẹ́ẹ́ tẹ̀sí variety ni ṣé àbáyé ní ìsìn life ò balance. Àwọn míì wà tọ́nà ń bless wọn nínú iṣẹ́ ìránṣẹ́ tó ṣe wípé wọ́n wà talented Ọlọ́run tún pè wọ́n. Ṣé mọ̀ pé a sọ pé ọ̀tọ̀ ní ìpè ọ̀tọ̀ ní ẹ̀bùn àwọn míì kan wà gifted ni. Mo ti ṣe fídíò lórí ìpè ẹ̀bùn àti ìgbàlà kéèyàn ní ìgbàlà kéèyàn bọ́lẹ̀ dé kó ti fa yẹ̀ fún Jésù. Ìpè kọ́lọ́run pèèyàn fún iṣẹ́ ìránṣẹ́ ẹ̀bùn a lè ní ẹ̀bùn ẹ̀mí Ọlọ́run sì lè pè wá sí ọ́fíìsì 5 offices ní Jésù fún àwọn ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán láwọn ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀bùn lẹ́lòmíì ní kò ní pè. Sincerely, some people are just gifted. Gbogbo àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́sẹ̀ẹ̀sán tó wà ní 1 Corinthians 12 ẹlòmíì ní 5 ẹlòmíì ní 6 Paul àpọ́sù gbogbo ẹ̀ lóní àpọ́sù Abalọ́lá gbogbo ẹ̀ ní bàbá ní. Tàbá yìí nìsín àwọn ọ́fíìsì márààrún evangelist teacher apostle pastor àti prophet ẹlòmíì náà ní márààrún yẹn but ìkan ló máa supersede àwọn yòókù. So ẹni tó kàn jẹ́ pé ẹ̀bùn ló ní torí Ọlọ́run kì í fi àwọn èèyàn rẹ̀ lẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run pé èèyàn síṣẹ́ ìránṣẹ́ tòótọ́ God will equip that person. So now ẹni tó kàn lè wà tó kàn bóyá ó kàn lẹ́bùn ìfèdèfọ̀ àti ìtumọ̀ tó sì ní méjèèjì tí ó sì mọ fún rẹ̀ fèdèfọ̀ ní òmò túmọ̀ rẹ̀ bóyá Ọlọ́run tún wá kẹ́ ó tún wá ní working of miracles. It's also part of the spiritual gifts ní tó wà nínú bẹ́ẹ̀lì tó wá ní working of miracle tí ò bá kíyèsára táwọn èèyàn bá ti ń tẹnu bọlẹ̀ ìwọ náà lè ṣiṣẹ́ ìrànṣẹ́ ó lè lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣọ́ọ̀ṣì tó bá dálẹ̀ yẹn sà ó kàn máa gáǹbù ni torí ẹ̀bùn ló ní kò ní ìpè. Ẹ̀bùn abẹ́ ìpè ni Ọlọ́run ti ní kí ẹ̀bùn máa function. Èèyàn lè lẹ́bùn working of miracles nítòótọ́ kó ṣe pé ó bá gbọ́wọ́ lé àwọn èèyàn lórí wọ́n mọ̀ gbà wòsàn kò mí ìpè Ọlọ́run is a gift. Wọ́n á lọ subject sábẹ́ ìpè ni ibẹ̀ lọ́ọ̀tì àwọn ẹ̀bùn yẹn ti máa function. Fáìn àmọ̀ pé àwọn míì náà wà tí Ọlọ́run pè síṣẹ́ ìránṣẹ́ madam Ẹ̀pẹ́nùsì ẹ̀ka bọ̀ àwọn míì náà wà tí Ọlọ́run pè síṣẹ́ ìránṣẹ́ tó ṣe pé wọn yìí fẹ́ kí ìrántán bá lẹ́bùn ògbérí. Issues yẹn lè wà in the ministry a lè dispute ẹ̀ bẹ́ẹ̀ kò erase the original formula tí Ọlọ́run ti gbé kalẹ̀ lẹ̀ pé àwọn ẹ̀bùn kan wà tó ṣe ifun ẹ̀bùn as a whole gan ó máa function lábẹ́ ìpè ní ìpè gan táwa ní àpèyàn láti ní iṣẹ́ ní ministry gan àwọn ìpè kan tún wà tó ṣe pé lábẹ́ àwọn ìpè kan náà ó ti mọ function. Ṣé àbáyé ní ìsìn now ẹni tó lẹ́bùn ìkọ́ni teaching ẹni pé teacher wà lára àwọn ẹ̀bùn tí Kristu fún àwọn ẹ̀yìn tó ṣe pé tó bá teach báyìí àwọn teacher ẹ̀ ó máa èèyàn understand ẹ̀ bóyá Sunday school or Bible study department lẹ́ni yẹn wà. Irú yẹn is an office. Teaching yẹn abẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ló ti máa function. Tí ẹni yẹn ò bá jẹ́ ẹni tó ní sùúrù tó lákìyèsí tó bá wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bóyá kàn ní misunderstanding kan àbíyàn kankan rí fín díẹ̀ àbí bóyá kàn wò pé teaching ó mú àwọn èèyàn wá sínú ministry yẹn owó dẹ̀ ń pọ̀ sí àwọn material things ń pọ̀ sí ẹni tó dẹ̀ níṣẹ́ ìránṣẹ́ yẹn kò ṣe bíi pé ó fẹ́ mọ́ fóun bẹ́ẹ̀ tí ò bá kíyè sára Sátánì lè kàn jẹ láti lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ meanwhile a pè sí office of a pastor torí gbogbo àwọn ọ́fíìsì yẹn ìlọ́lọ́ máa ń equip àwọn tó bá fún mi títí lọ́lá ẹ̀ṣẹ́ mà thank you for the roses ní Ọlọ́run máa ń equip àwọn tó bá fún àwọn tí wọ́n bá ní ẹ̀bùn pastor ẹ mọ̀ pé these people they are pastor olùṣọ́ àgùntàn àṣìṣe
teaching yìí ní church ó dà pé last week Sunday pé àgùntàn àti olùṣọ́ àgùntàn ẹni tá a pè lágùntàn àwọn tí wọ́n tó jẹ́ pé wọ́n ní ìdí olùṣọ́ tó mọ máa kó wọn jẹ ẹni tí ó ṣọ́ àgùntàn ó náà ṣe bí àgùntàn Yorùbá lẹ́yìn tí ọba mọ́bọ yóò ṣe bí ọ̀bọ ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ó gbọ́dọ̀ níwà àgùntàn yẹn kó jẹ́ èèyàn kan tó simple tó humble tá a lè kó àwọn èèyàn jẹ irú ẹni yẹn ó lè má lè do well ó lè má lè function well ní another office ẹ wo àwọn tó máa ń jẹ́ prophet tó jẹ́ wòlíì charisma wòlíì ó yàtọ̀ sí ti pastor nígbà míì tá a bá lọ outreach ẹni tó bá lẹ́bùn wòlíì tó bá jẹ́ pé he is a prophet indeed wọn yìí sábà function well ní àwọn mission fields àbáwọn evangelist because ó lè sọ fún ẹ pé tó bá ti fayé ẹ̀ fún Jésù ọ̀run àpáàdì lọ lọ o ọ̀run àpáàdì lọ máa lọ o ṣé ẹni tí ó sì wà nínú ayé tó ń gbádùn ayé tẹ wá lọ́run àpáàdì ni ó lọ yóò sọ fún pẹ́yìn gan lẹ máa lọ ọ̀run àpáàdì ni because àwọn wòlíì máa ń sọ̀rọ̀ authoritatively ni àwọn ọmọ tó Fèlíṣà gan tó embarrass ẹ̀ pé ó pa lórí ó command bíárì kó fi àwọn ọmọ 40 àbí 41 bíárì ló fi gbogbo wọn jẹ nígbà tí ọba tó ránṣẹ́ sí Èlíjà pé kán lọ pè wá tí àwọn sójà tó rán 50 of them tó sọ wípé ìwọ wòlíì o sọ̀kalẹ̀ wá o ọba ń pè ọ́ o Elijah ní if I am called if I am a prophet of God let fire fall and consume all of you gbogbo wọn dé eru ni second group náà lọ the same thing the third one ló ṣe kẹ́kọ̀ọ́ tonito let my life and my soldiers let our life be precious in your sight ló fi sùúrù sọ̀rọ̀ wòlíì máa ń sọ̀rọ̀ authoritatively ni ara tí Ọlọ́run fi máa ń equip àwọn wòlíì nìyẹn ọ́fíìsì Ọlọ́run bá pèèyàn sí á equip ẹni yẹn tó bá jẹ́ tíṣà náà ni oore ọ̀fẹ́ máa wà fún àgbékalẹ̀ ọ̀rọ̀ bó ṣe gbé nǹkan kalẹ̀ tó ṣe ṣàlàyé rẹ̀ the same thing pẹ̀lú àwọn evangelist ṣé ẹ báyìí nísìn mo rí bàbá kan tó yẹ pé evangelist ni wọ́n tó yẹ pé fún 6 years ni wọ́n fi wà lórí ẹnìkan ṣoṣo láti make sure táwọn jèrè ọkàn rẹ̀ as much as tí wọ́n ṣe ní sùúrù mo sọ fún ọmọ ní gbogbo kẹ́mọ̀ pò ìràn ìbáyìí kẹ́mọ̀ lọ kẹ́mọ̀ bọ̀ èmi ò rí sí normally tó bá jẹ́ prophet nírú ẹni yẹn kò ní lè ní sùúrù tó yẹn as much as tó ṣe ń pray fún ẹni yẹn wọ́n ń gba Ọlọ́run gbọ́ fún ìjèrè ọkàn rẹ̀ until tó ṣẹ̀ṣẹ̀ wá gbàgbọ́ many a times tán bá pé kò ní gbé ìgbà mìíràn lè láwọn bọ̀ nílé àlóhùn sí nílé tó rántí mọ̀ pọ́n bọ̀ wá wàásù sóhun ni gradually with prayer tọ́nà fi arrest mind ẹni yẹn those are evangelists àwọn nǹkan yìí ọ̀fẹ́ lọ́lọ́run máa ń fún wa Ọlọ́run máa ń bestow díẹ̀ ni God will just give us that's why if we are patient we will know the area tí Ọlọ́run ti fẹ́ lò wá ẹ wọ àwọn apostle wọ́n máa ní gift of welfareism bí kán máa see to the welfare of people bó ní sísá lágbájá ṣe ń jẹun ṣe ti jẹun ṣe wà òkè ẹ báwo wá ní exam yín yẹn ṣó wà òkè ṣe ti ṣe báwo ni result so fine God bless you kìnìkan tẹ bá ní any problem ẹ jẹ́ ká mọ̀ o ṣe ti gbọ́ they will still visit láyé àwọn apostle kò sẹ́nì kankan tó lack anything sir bíbélì all the apostles they will sell everything wọ́n á kó owó rẹ̀ kalẹ̀ lẹ́sẹ̀ àwọn apostoli Anania àti Safira tán náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí múnú owó the two of them died the same day because they lied Bible says none of them is lacking kò sí ẹni tí ò ní tẹ́ bá lọ wo Acts ìṣe àwọn apostle ẹ rí bí àwọn apostle ṣe ń ṣe láyé ìgbà tiwọn àwọn tó bá jẹ́ apostle yìí wọ́n máa ń wẹ́fẹ́ àwọn èèyàn yọ jọ wọ́n lógún kan ní Títílọlá ẹ ṣé mo ní kọ́mẹ́ǹtì God bless you ma wẹ́fẹ́ àwọn èèyàn spiritual welfare náà wà ń bẹ o physical welfare they will be praying àní èmi ní ìyá àgbà kan tó ẹ pé tó bá gbé prayer list àwọn tó ń pray fún jáde tó bá àwọn bá rí mi wọ́n ní bọ́sẹ̀ I'm praying for you she will open her book and show me the list of àwọn tó ń pray fún each prayer point oníkálùkù èyí tó lọ́run ti ṣe wọ́n á tíìkì ẹ̀ these people are people tí Ọlọ́run pè God forgive me gbogbo tí rú ní tàn sí èmi ò lẹ́mìí tọ́pọ̀ tó bá tèmi I pray for people as well obẹ mi ò wà much gifted in that area èèyàn ní
ti wà gifted nǹkan tó lè ṣe tọ́rọ̀ Ọlọ́run, you can turn it to a ministry. Look at Barnabas. Barnabas is an encourager tó jẹ́ wípé ó máa encourage àwọn èèyàn. Ìgbà tí Pọ́ọ̀lù tó mú Máàkì jáde, tí Máàkì dé ìlú kan agbedeméjì ọ̀nà, Máàkì bẹ̀rẹ̀ sí ní sojo. Ìgbà tí wọ́n délé, Pọ́ọ̀lù ní òun ò mú Máàkì jáde mọ́ o. Ọba thank you for the rest. Òun ò mú Máàkì jáde mọ́ o. Torí èéta adágbedeméjì ọ̀nà tó lọ ń bẹ̀rù tó ń sojo, torí bí àwọn ìlú tí wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́, àwọn ìlú yẹn le gan. Máàkì bẹ̀rẹ̀ sí ní ṣòjòjò. But Barnaba ní kó mú dání pé òun encourage ẹ̀, because ó sọ fún Barnaba pé ministry tó ní kó máa encourage yẹn. There are people that give. Tó máa ń ṣe charity is a ministry. You can use it láti jèrè ọkàn. So lábẹ́ àwọn orí ọ̀fẹ́ yẹn in everybody tí operate. That's why tí Paul fi sọ pé kí oníkálùkù ó dúró sínú ìpè rẹ̀ tá a fi pè. Stay where you are. Padà síbi tá a fi ẹ́ sí. Ìwọ tó ti mọ̀ wípé kì í ṣe wípé Olúwa ní kó ṣiṣẹ́, o kàn ní ẹ̀bùn. Padà síbi tá a fi ẹ́ sí, kẹ́bùn yẹn lè function. Torí látara ẹ̀bùn yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti máa rí àlàáfíà. A máa tú àwọn òǹdè sílẹ̀. Nínú ẹ̀bùn yẹn, fine, èèyàn lè wà gifted, tẹ́bùn yẹn dẹ̀ máa pọ̀ gan, tó dẹ̀ máa wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́, wọ́n lè máa ṣe lára rẹ̀. Àwọn míì wà gan tán jẹ́ àwọn ni chief priest, tán jẹ́ àgbà nínú iṣẹ́ ìránṣẹ́, tó yẹ pé àwọn subordinate wọn tán rí pé wọ́n wà gifted, Ọlọ́run fún wọn lẹ́bùn ẹ̀mí tó pọ̀. Àwọn ni àwọn ìjọ máa rí, wọn ò ní rí bàbá tó jẹ́ chief priest yẹn gangan. Ẹni tó wà gifted yìí làwọn èèyàn máa rí. Imagine kéèyàn jíṣẹ́ fún yàn, kó jíṣẹ́ wòlíì, gbogbo àwọn iṣẹ́ tó ń jíṣẹ́ yẹn ká ń sọ pé fake, original wà dáadáa o, tó máa jíṣẹ́ fún yàn tó dẹ̀ máa rí bẹ́ẹ̀, tó dẹ̀ jẹ́ pátọ̀dọ̀ náà lẹ́ni yẹn ti gba ẹ̀bùn yẹn. Tí ẹni tó ní ministry níbi tí ẹni tó ní prophecy yìí ti ń function, tẹ́ni yẹn ò bá sínú ẹ̀mí, ó lè fi ìlara lé ẹni yìí lọ. Tó bá wà níbì kan tó bá rí pé wọn ò jẹ́ kó minister ẹ̀bùn ẹ̀yẹn ó kàn wà inactive, ó kàn dormant, you can pray and go to another ministry. Nínú bẹ̀, God can be helping you to be able to, encourage people. Bẹ́ẹ̀ tó bá bínú lọ rẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀, you can have problem. Sọ́rí gbogbo àwọn tó ń sọ fún ẹ pé ìwọ náà lè speak in tongue, o sì lè interpret, o sì mọ Bible study ṣe. Gbogbo ẹ̀kọ́ tó ti ẹ̀kọ́ wa gan, gbogbo ẹ̀ ní ló yá. Tíwọ náà lọ rẹ̀ bẹ̀rẹ̀, especially àwọn ọkùnrin. Before you know it, that person will have problem. Because charisma pastor yàtọ̀ sí ti teacher. Àwọn pastor yẹn gbà mí mo máa ń wò wọ́n pé báwọn ṣe máa ń cope. Tọ́lá bá rán àwọn pastor mi, wọ́n ní wọ́n fẹ́ lọ ṣèṣọmọ lórúkọ, wọ́n kúrò níbi ìṣọmọ lórúkọ, wọ́n á tún ti pè wọ́n pé ìyá àgbà kan ti kú, wọ́n kàn wá ṣe ètò ìsìnkú, wọ́n á tún kúrò bẹ́ẹ̀, wọ́n lè láwọn kan ń jà, kán wá lọ parí ìjà. Before you know it, èèyàn kan lè dé kó wá rojọ́ bàbá ẹ̀ àbí kó wá rojọ́ ọkọ ẹ̀ àbọ́jọ́ ìyàwó ẹ̀ pé ìyàwó òun sẹ̀wọ̀n. On the same day. Ṣóyẹ wa the same day, báwo ni wọ́n ṣe ń switch? Because tẹ́ ẹ bá fẹ́ ṣètò òsìnkú, ẹ lè rẹ́rìn bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ lọ sọmọ lórúkọ, ẹ máa rẹ́rìn. For them to be able to switch from one mood to another, ẹni tí ìbá ṣe pé Ọlọ́run bá equip ẹ with that grace, ó lè mọ̀ lè ṣe. These are the things. Wọ́n ní wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Sáwọn tó ń tì pé kó lọ rè bẹ̀rẹ̀ tiẹ̀. These are the things tó ó gbúdọ̀ yé wa. Ìpè ó yàtọ̀ sí ẹ̀bùn. Ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sunkún lọ sọ́dọ̀ Madam TNT yìí. Fine pastor ni wọ́n. Ẹ̀jẹ̀ má jà sọ pé wọ́n ìṣe pastor. If they are pastors, were they called? Ṣáà dídì pè wọ́n tòótọ́ pé a pè wọ́n láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Àbí ẹ̀bùn náà ní tọ́dẹ̀ ní little change díẹ̀ tó dẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀dẹ̀ mọ̀ ní kò sí bẹ́yàn bá kọ́ ṣọ́ọ̀ṣì sẹ́gbẹ̀ẹ́ bíi before you know it, members will start coming there. Tó bá tiẹ̀ wá jẹ́ pé pastor tó yẹ pé Ọlọ́run pè wọ́n ni, ó yẹ ká mọ̀ pé life yóò balance. Àgbélébù tí Ọlọ́run, Jésù gan gbé àgbélébù tiẹ̀. Ìkílẹ̀ táwọn náà bá àgbélébù wọn. Ó yẹ wọ́n bá àgbélébù wọn ni. Tó bá ṣe pé ọkùnrin náà ni ò ṣe dáadáa sóbìnrin, ṣé àbáyé ní ìsìn, ó sì ń tóbìnrin wọn ó ṣe, ó náà gbà fọ́ náà ni. Àbí sóbìnrin lè sọ wípé kí wọ́n bò ń wá alternative. Obìnrin ò lè sọ bẹ́ẹ̀. So let us assume pé òótọ́ làwọn pípù
people yìí àwọn ìyàwó wọn fi ìyàwó jẹ wọn and let them enjoy their choice. ṣé ẹ báyìí nísìn if they want alternative let them look for the alternative by themselves. That was what I was trying to explain. Fine. Lè sọ pé bẹ́ẹ̀ torí èèyàn jẹ́ man of God sí pé sexual nature ẹ̀ ti kú. They were first of all man before they become of God. So that nature of pé wọ́n jẹ́ man yẹn ó ń bẹ níbẹ̀. Wọ́n ní you're completely right. Let everyone stay where he is called with grace giving. Bẹ́ẹ̀ ni Ọládipúpọ̀ Àfọlábí kọ́níkálùkù dúró sínú tá a fi pè. Bible says that God has given everyone grace according to the measure of faith. According to the measure. That is ìwọ̀n bó ṣe lágbára sí. Ìjọba kìíní ìtọ́jú bọlé àìmọye pásítọ̀ míì náà tí yóò bó ń jẹ tó dẹ̀ jẹ́ wípé wọ́n lọ find the alternative tí wọ́n gba Ọlọ́run gbọ́ pé one day ìyàwó àwọn á change. Wọ́n ní ìpè yàtọ̀ sí ẹ̀bùn. If you're not called and you force yourself into calling, you will fumble at last. Irú wọn ni wọ́n fi ẹ̀ta kún èjì. Bẹ́ẹ̀ ni ìpè yàtọ̀ sẹ́bùn ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí wọ́n di pé kinní gan lónìí ìmí inú wọn ẹ̀bùn lọ